ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa ni mo bá yín? Yorùbá ni a máa ń sọ lórí channel yìí. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe o. Tó dàtà bá ti post ẹni gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tí agbéwálé ni ó ní ẹ̀gbọ́n kábíyèsí tí ó ń jẹ́ Adé. Wọ́n gba kábíyèsí ní ìyànjú àti ìmọ̀ràn wípé gbogbo àwọn iṣẹ́ tí àwọn olórí ń ṣe kí wọ́n gbà lọ́wọ́ wọn o, kí wọ́n má jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ ìta mọ́. Wípé bí gbogbo àwọn èèyàn ṣe ń rí wọn, wọ́n rè pé gbogbo nǹkan ó dáa, ó dẹrùn, ó rọrùn fún wọn ni. Wípé wọn dẹ̀ ní mọ gbogbo àwọn iṣẹ́ ibi èyí tí wọ́n ń ṣe nínú palace. Wípé wọn tiẹ̀ tún ní gbé ọ̀rọ̀ kábíyèsí sọ́kàn wọn. Wọ́n ní take kábíyèsí so serious. Wípé wọ́n máa wí pé gbogbo nǹkan tí àwọn ń ṣe yẹn ó bójú mu ni. Wípé ṣùgbọ́n tí wọ́n bá ti gba iṣẹ́ tí wọ́n ń ṣe, gbogbo àwọn duties tán máa ń ṣe, tán máa ń lọ sí function yẹn, wípé kán gba gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ wọn, kí wọ́n má jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ kankan ní ìta mọ́. Ẹ̀yin náà wo ìgbà tí wọ́n ṣe ọdún ajé, ẹ wo bí gbogbo wọn ṣe ń rọ́ kẹ̀kẹ́ tán ń jó. Inú kábíyèsí ò dẹ̀ dùn. Kí ló dé tí kábíyèsí gbà wọ́n láyè láti máa ṣe ògbóró nǹkan báyìí? Nǹkan tí Prince Adé ń sọ nìyẹn. Wípé tí inú ọba ò bá dùn, kò yẹ kí inú pálásì gan dùn, kò yẹ kí inú àwọn ìyàwó dùn. Àwọn ìyàwó wọ́n ń ṣe fọ́rífọ́rí láti fi jẹ́ kí Queen Naomi máa ronú níbi tán bá wà ní. Kò sí nǹkan míì tó ń ṣe. Kò tiẹ̀ yẹ kí kábíyèsí gbà wọ́n láyè láti ṣe ọdún ajé yẹn ní inú palace. Ó yẹ kán ní kán lọ wá ibì kan tó ti máa ṣe ni. Kò dẹ̀ yẹ kán gba eléré. Kò yẹ kí wọ́n gba eléré kankan. Because lọ́wọ́lọ́wọ́ báyìí inú kábíyèsí ò dùn. Ẹ wo nǹkan tí Mariam àtolórí Rónkẹ́ tí wọ́n ń ṣe nínú palace. Kì í ṣe nǹkan kékeré rárá. So ní ìsìn Prince Adé wọ́n advice kábíyèsí pé kí wọ́n take gbogbo àwọn duties àwọn olórí, kí wọ́n gbà kúrò lọ́wọ́ wọn. Wípé tí wọ́n bá gbà kúrò lọ́wọ́ wọn, wípé wọ́n á jókòó jẹ́. Wípé gànràngànrà tí wọ́n ń ṣe sí kábíyèsí yìí gan, wípé ó ti pọ̀ jù. Kábíyèsí ò ti ní sọ ọ̀rọ̀ kan, wọ́n á ti sọ 10. Kí wọ́n dẹ̀ máa allow àwọn olórí láti máa lọ síwájú ẹ̀dà kan lọ máa rojọ́ mọ́. Wípé ìfinipé ni àfihàn pèèyàn ni. Bí ìgbà tí wọn ò ní ìbẹ̀rù rárá ni. Wípé kí ló dé tó jẹ́ pé wọ́n á lọ síwájú kábíyèsí, wọ́n á lọ máa ro ẹjọ́ àti ẹ̀dà. Wípé kò yẹ kí kábíyèsí gbà wọ́n láàyè láti máa ṣerú nǹkan báyìí. So Prince Adé ń rọ kábíyèsí wípé kí wọ́n má fi àyè gba àwọn olórí yìí mọ́. Wípé àwọn tí wọ́n bá fẹ́ delegate iṣẹ́ fún nínú wọn, ó jẹ́ ìyàwó wọn tó jẹ́ Queen Naomi. Tí wọ́n bá rí èèyàn kankan delegate iṣẹ́ fún, kì í ṣe dandan kó postpone activity yẹn sí ọjọ́ mi. Kì í ṣe dandan ni kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ fún function níta. Wípé kó má tiẹ̀ jẹ́ kó jáde rárá mọ́ síta. Kí wọ́n jókòó sínú palace ń bẹ̀. Wípé tí wọn ò bá dẹ̀ ṣe yìí, wípé àwọn ò mọ bí kábíyèsí ṣe fẹ́ gbé gbogbo ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ gbé yẹ̀ wò. Wípé torí pé nǹkan tí àwọn olórí yìí tán bá wọn fà kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ń try gbogbo agbára wọn láti má jẹ́ kí ìmúṣẹ kábíyèsí kó ṣeé ṣe. Wọ́n ń try gbogbo agbára wọn láti má jẹ́ kí Queen Naomi wá sí inú palace. Gbogbo nǹkan tí èrò tí wọ́n ń ṣe ò ní pé kí wọ́n da gbogbo ẹ̀ wò. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV lẹ́ẹ̀kan sí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún gbogbo àdúrótì yín lórí channel mi. Mo dẹ̀ mọ̀ wípé ní agbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì mí, tẹ́ ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share, Ọlọ́run Elédùmarè á bá mi dúró tì gbogbo yín o. Ikú ò ní gbé yín dé o, àrùn ò ní gbé yín dé o. Lórí ọ̀rọ̀ àwọn olórí náà la ṣe wà. Ẹ̀gbọ́n kábíyèsí ló ń sọ̀rọ̀ yìí. Èpè kí kábíyèsí gba gbogbo function àwọn olórí tí wọ́n ń ṣe yìí lọ́wọ́ wọn, kí wọ́n má jẹ́ kán jáde mọ́
fún any activity kankan kí wọ́n jókòó sínú palace ń bẹ̀ gẹ́gẹ́ bí olórí ipe kábíyèsí ló ń fún wọn ní ààyè ipe ààyè tí kábíyèsí fún wọn yìí ó ti pọ̀ jù ipe ìtorí ẹ̀ ni wọ́n fi mọ ìwọ̀n ara wọn tó fi ń gbó kábíyèsí lẹ́nu ẹ̀yin ará ilé èyí tá a gbọ́ níta ní ká mú wá fún yín ẹ ṣé fún àdúrótì yín lórí channel yìí mo nífẹ̀ẹ́ yín púpọ̀ o mo dẹ̀ mọ̀ pé ọlọ́run elédùmarè á bá mi dúró ti gbogbo yín ilé àti ọ̀nà yín ò ní da ojúrò bí ẹ ṣe ń gbádùn gist wa ten subscribe ten like ọlọ́run elédùmarè á bá mi dúró ti family yín o ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.